Sunday Igboho ṣàtúnṣe bẹbẹ o ẹ̀yin èèyàn owó baba dami ṣe láwọn ẹgbẹ́ èrò ẹkùn wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà àwọn kan wà tí wọ́n jí gbé nípínlẹ̀ Kwara lọ́hùn kódà òní ló pé ọjọ́ 18 tí wọ́n ti jí màmá àtọmọ kékeré gbé ọmọ ọdún méjì ọmọ òkókó ń bẹ lọ́wọ́ arábìnrin yẹn àtìyá àtọmọ àwọn méjèèjì Sunday Igboho àtàwọn intelligent response team nínú ẹgbẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n jọ collaborate papọ̀ ni wọ́n jọ kán lùgbó wọ́n kán lùgbẹ́ wọ́n sì lọ rescue àwọn victim yẹn ẹ̀yin èèyàn mi ẹ̀ẹ́dẹ́gbọ̀n dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wọn bá ń pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó síasíá ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bá yẹn bó káàkiri tààràtààrà kó kálé kó dẹ́sẹ̀ kùkù kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ lọ bá ń ké sí gbogbo àwọn tí ń pe Sunday Igboho ní content creator ẹ lọ pé gbogbo wọn báyìí o pé eléyìí no be ṣọ́ọ̀ṣọ̀ṣọ́ o wọ́n ń ṣiṣẹ́ ni sí workings iṣẹ́ eléyìí iṣẹ́ tó kójú òṣùwọ̀n ni Sunday Igboho ó dúró digbí ó dúró tán ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni akíkanjú sì ní pẹ̀lú ẹ máa bá ń gbóṣùbà káre fún Sunday Igboho pé yóò máa jẹ ìṣètò láwọn Yorùbá bọ̀ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ó sè mí bàbá erékú ni èèyàn tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ó rí gẹ́gẹ́ bí ọlọ́ṣà akónilẹ́rù láì gbèsùmarè ó rí gẹ́gẹ́ bí ọlọ́ṣà tó wọlé ti ní yẹ̀wù tó kẹ́rù ẹni lọ ni ẹ jẹ́ máa gbóṣùbà káre fún Sunday Igboho fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí ń ṣe nílẹ̀ Yorùbá pàápàá jùlọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lágbẹ́ Ọlọ́ọ̀ba Èdùmàrè bó ṣe dóòlà ẹ̀mí màmá àtọmọ yìí àwọn ọmọ tí wọ́n jí gbé lórí local government area náà Ọlọ́run bá wa fún un ṣe ẹ jẹ́ káwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kó hand over kínní lé Sunday Igboho lọ́wọ́ kó wọ́n jẹ́ kí Sunday Igboho ṣe kínní yìí àbí tí ò bá sáwọn ẹlòmíì tó lè ṣe ẹ jẹ́ kó ṣe ẹ wo àwọn àṣeyọrí tí Sunday Igboho ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí màá play fọ́nrán yẹn fún yín fọ́nrán yẹn lẹ́ ń wò yìí eléyìí ò kì í ṣe ṣọ́ọ̀ṣọ̀ṣọ́ sea workings wọ́n láwọn tíìmù kan tí wọ́n pè ní FID èyí ń Force Intelligence Department àti àwọn IRT Intelligence Response Team nínú ẹgbẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ẹgbẹ́ Nigeria Police Force wọ́n láwọn yìí ní ó jọ collaborate pẹ̀lú èrò ẹkùn security network lábẹ́ ìṣàkóso olóyè májàsọ́lá Sunday Igboho owó baba dami wọ́n ní wọ́n kàn lùgbó wọ́n kàn lùgbẹ́ ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2026 tá wà nù rẹ̀ yìí torí pé kíni wọ́n láwọn tí wọ́n jí gbé yẹn màmá àtọmọ Malik Al-Malik ni wọ́n porúkọ ọmọ kékeré yẹn wọ́n tún yẹ sí yẹn wọ́n ní màmá àtọmọ yẹn wọ́n ti jí wọn gbé láti bí 18 days ago ọjọ́ 18 màmá àtọmọ kékeré yẹn ní ìsìn báyìí àwọn Sunday Igboho wọ́n kàn dá sọ̀rọ̀ yẹn lásán within 3 days ago on the 4th of July òní ni 4 wọ́n kan lùgbó yẹn wọ́n ní wọ́n ti ń pè pé kí wọ́n san ransom lójijì báyìí ni àwọn ẹgbẹ́ èrò ẹkùn ni wọ́n yọ sí wọn nùgbó lójijì wọ́n ní wọ́n jọ gbéná wojú ara wọn ni wọ́n dojú ìbọn kọra wọn ẹ wá gbọ́ bí ìró ìbọn wọn ṣe ń ró kólákólá tí ń dún kùsẹ́kùsẹ́ àmọ́ ayẹta ń bẹ ńlẹ̀ náà yẹ gbàgbé àgbà tí wọ́n yìnbọn mọ́ lọ́jọ́ yẹn ó kàn bó ṣe ń bà lára ní jábọ́lẹ̀ ayẹta ń bẹ ńlẹ̀ ó ń bẹ ńlẹ̀ oògùn bọ́ọ̀bù nìkan láti mọ̀ bóyá wọ́n ní kọ́lọ̀ má jẹ́ kí wọ́n lọ tẹsẹ̀ bọ àwọn improvised explosive device náà ni wọ́n máa ń rì mọ́lẹ̀ yẹn àwọn ẹ̀rọ tí wọ́n ń dún gbàmù yẹn kọ́lọ̀ jẹ́ kán sì lọ wá àwọn device wọ́n á fi máa track kọ́ má lọ tẹsẹ̀ bọ̀ nǹkan tí ò bá yẹ kí wọ́n tẹsẹ̀ bọ̀ nínú gbó àmọ́ ibi tí wọ́n dé dúró báyìí Ọlọ́run fún wọn ṣe kọ́lọ̀ ọba Èdùmàrè kó sì máa bá wa báàkì wọn help kó máa ṣàṣeyọrí lórí gbogbo operation tí wọ́n bá ti embark on ẹ bá ń ṣàmì àdúrà fún wọn ní abala àríwísí pé bọ́n má ṣe ń lọ náà ni wọ́n máa bọ̀ láyọ̀ lágbára Ọlọ́run ọba Èdùmàrè wọn ò ní fẹ̀mí wọn di gbogbo operation eléyìí tí wọ́n ń tẹsẹ̀ bọ̀ yìí o ẹ̀yin èèyàn mi àṣeyọrí ńlá gbà lélẹ́yìí o gbogbo àwọn ẹgbẹ́ tí ń criticize Sunday Igboho àwọn ọmọlẹ́yìn Gani Adams OPC ẹ bá ń ké sí wọn pé bo ni wọ́n wà báyìí
àṣeyọrí wo làwọn bàbá yẹn ti ṣe, bàbá tó jáde lọ́jọ́ kìíní àná tí ń pe Sunday Igboho ní Sunday tó ṣà ń wá orúkọ rádaràdà kan tó fi ń qualify Sunday Igboho sà tó bẹ̀rẹ̀ sí ń bẹnu àtẹ́lu Sunday Igboho. àṣeyọrí wo làwọn ti ṣe ń tiwọn, àṣeyọrí wo ni wọ́n ti ṣe. ẹ jẹ́ darapọ̀ lábala àríwúsí kẹ́ ẹ bá ń comment kẹ́ ẹ bá like kẹ́ ẹ bá mi like kẹ́ ẹ bá mi pín fọ́nrán káàkiri. ẹ jẹ́ ẹ bá yín yí fọ́nrán yìí sókè kẹ́ ẹ fa balẹ̀ wá gbálà yí ọ̀rọ̀. lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n ti gbé Abdulmalik yẹn Almalik wọ́n ní wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn kan tí ń bẹ nílùú Ìgbòho pé bẹ́ẹ̀ ni wọ́n ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. láì dé ìnà pẹnu ẹ jẹ́ bá yín yí kíní sókè Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ má yí kú ń bẹ́ẹ̀. kí orúkọ ẹ̀ náà? Malik. kébì ẹ kọjú sí bíbá. ẹ jẹ́ ká gbé Malik. ẹ jẹ́ kí ẹ kúrò mẹ́ ẹ kúrò mẹ́ pẹ̀lẹ́. ẹ jẹ́ ká gbé wọn. àbí ká gbé wọn sórí wíìtì. ẹ gbé wọn kílà ẹ gbé wọn. ọyọ gbé wa. ẹ pẹ̀lẹ́. sorry. ẹ pẹ̀lẹ́. pẹ̀lú ọmọ 2 years yìí ọmọ 2 years. bá ń gbẹ́sẹ̀ yẹn. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ẹ̀yin yẹn wá ṣé iná ti wá rí iṣẹ́ takuntakun iṣẹ́ ribiribi tí Sunday Igboho sá ń ṣe báyìí ẹ rí i pé kò ṣe rí rárá. ẹ jẹ́ ká máa fàdúrà ran Sunday Igboho sá lọ́wọ́ àti gbogbo àwọn ẹgbẹ́ ìró ẹkùn pátápátá àtàwọn ọlọ́pàá alẹ̀ wa náà torí kò kí ń ṣe Sunday Igboho sá nìkan náà ló ń dáṣẹ́ iṣẹ́ àtìlẹ́yìn àwọn ọlọ́pàá ni wọ́n jọ ń ṣiṣẹ́ yẹn papọ̀. ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹni Sunday Igboho sá ló lọ sí ọ̀dọ̀ Inspector General of Police alàgbà Rilwan Disu níbi tó ti jọ sọ àsọyépọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n ti jọ ń collaborate báyìí láti dájú pé wọ́n ń ṣe àṣeyọrí lórí gbogbo àwọn operation tó ń ṣe pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. nílẹ̀ Yorùbá ìlọ́lọ́ ilé tí a mú wá fún yín sáà yìí lérí tí wọ́n là wá múṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà láti níjẹ́ kí ti yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. ẹ ṣeun tẹ̀ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.